on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi wípé a kú bójú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Dr. Zabby Talk Show Ayé Ọpẹ́ Yọ. Ṣé yọrọdọ tí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa ní lórí ọmọ, lórí aya, lórí ìdáwọ́lé wa ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ ni. Èwo la gbé wá fún wa ní ọjọ́ títí òní wípé kí a jọ ṣe àgbéyẹ̀wò ẹ̀. Mo ti fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin tèmi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Tí ẹ máa ń bá mi kálọ ní gbogbo ìgbà. Tí ẹ máa ń tẹ like, tí ẹ máa ń fi comment sílẹ̀. Ẹ tún máa bá wa pín ètò yìí náà. Ìgbà tẹ́ bá ní ìdè èèyàn ní wọ̀nyí o. Èèyàn gidi lẹ máa wá rí ẹ̀yin rí èèyàn ṣá. Nígbàkigbà tí ẹ bá wo wájú ẹ rí èèyàn gidi, tẹ́ bá wo ẹ̀yìn ọ̀tún àti òsì ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àrójú rere Ọlọ́run, a dẹ̀ máa rójú rere ènìyàn náà. Àwọn ọmọ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn náà ará àánú abàánú pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ yín, inú mi dùn, ayọ̀ mi kún. Ẹ ṣé gan ni, God bless you, one love. Mo mọ̀ lóore. Ẹ ṣé gan ni. Now, ẹ jẹ́ ká sáré lọ sí bá ṣe máa ń lọ kó tó di wípé a bọ́ sórí agbami ètò. Ẹ ṣé gan ni. Zabby Lifesaver Foundation àánú lolúwa fi rán wa, a fi ń sọpẹ́ fọ́lọ́run ọba àwa ẹ̀dá tó ń jẹ́ ká nípa rere láyé àwọn ènìyàn, tá a sì ń sọpẹ́ pàtàkì fẹ́yìn olólùfẹ́ wa gbogbo tẹ́ ń bá wa dá sí ètò ìrànlọ́wọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan-an lèjìká tí ò jẹ́ kọ́rùn ò jábọ́ lórí ìkànnì Zabby Lifesaver Foundation. Àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ̀ nípa wípé ká mú lára bíntín tọ́lọ́run fún wa fi ṣàánú àwọn ènìyàn bíi tiwa tó kù díẹ̀ fún káàtó láwùjọ láì fi ẹ̀sìn, ẹ̀yà, èdè tàbáwọ̀ sí rárá. Ṣé ẹ rí i bọ́lọ́hùn ṣe ń lò wáyé lórí ìkànnì Zabby Lifesaver Foundation tá ń fúnni níṣẹ́ gbalé fúnni lóúnjẹ, tá ń sanwó ilé ìwé àwọn ọmọ aláìlóbìí gbogbo tòun tàwọn tó yẹ díẹ̀ fún fòbí wọn láti sanwó ilé ìwé wọn láì mọye ìgbà láti yọjú gbẹ́bùn lọ fáwọn ènìyàn tó wà láhàámọ́ tó lóyìnbó ń pè ní correctional center àti ilé aláìlóbìí láti fìfẹ́ hàn fún wọn. Lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn láì rówó san sílẹ̀. Àánú àṣewá lọ́pọ̀ nítorí iyebíye nǹkan tí à ń rí lóhùn àti wípé ọ̀pọ̀ èèyàn tó wà nílé ìwòsàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa ò lè ká gbogbo ẹ̀. Gbogbo olólùfẹ́ wa a kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ ṣé gẹ́gẹ́ bí èrò wa ní Zabby Foundation àti àmọ̀ràn ẹ̀yin olólùfẹ́ wa gbogbo pé kíyìn rere ètò yìí túnbọ̀ gbòòrò sí i kọ́wọ́jà wa túnbọ̀ sùn síwájú sí i. Àfi wá nà ń bẹ̀ fún gbogbo aráyé pàápàá jùlọ ẹ̀yin ẹlẹ́yinjú àánú gbogbo àwọn tó lẹ́mìí àti fúnni mọ́wẹ́yìn kẹ́yìn náà bá wa dá sí ọ̀rọ̀ yìí kí a tún lè túnbọ̀ mú ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn kúrò nínú ìṣẹ́ òun òṣì fún ìbéèrè àti ìrànwọ́ tòun tàlàyé tẹ́ ẹ bá ní tó bá sì ṣe pé yín náà fẹ́ jẹ́ ká yọjú sáwọn èèyàn yín fún àánú ni tàbí ìrànwọ́ kan òun ìkejì ẹ kàn sí wa lọ́fíìsì wa nọ́mbà 6 Primal Street Sabo Ṣàgámù Ogun State. Bákan náà ni ẹ lè
lè fi ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ sínú àsùnwọ̀n yìí níbikíbi tẹ́ ẹ bá wà jákèjádò àgbáyé. Account number 579-868-6013. Account name Zabi Life Saver Foundation. Bank FCMB. ẹ lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4494 tàbí kẹ́ pè Dr. Zabi gan sórí WhatsApp number wọn +44-744-071-5542. ní Zabi Life Saver Foundation ètò ìrànlọ́wọ́ ló jẹ́ wá lógún. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò. Ọlọ́run á bá mi dúpẹ́ ní ọwọ́ yín. Àṣé àwa ọmọ Yorùbá, àwa ọmọ Yorùbá ayé ayé wa o. Àwa rò wípé a mọ̀rọ̀ láti sọ ni. Ó ti ṣẹlẹ̀. Òyìnbó gan ti gbóhùn sókè fún wa wípé ẹ wá ń bí báyìí, ẹ máa mọ̀rọ̀ láti sọ gan mà ni. A ló ń gbọ́rọ̀ wa sẹ́, ó ń gbọ́rọ̀ wa nílé lóko lẹ́yìn odi, wọ́n fẹ́ gbọ́ pa ni. Ìsìn gangan ni mo mọ̀ pé yes, wọ́n ń gbọ́ ọ̀rọ̀ wa. Kó tó di wípé òyìnbó fúnra rẹ̀ wá tún jáde wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dá padà. Ẹ dá padà, ṣáwa la kó bá yín ni. Èmi kọ́ ni mo sọ o, gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ wípé èmi kọ́, èmi máa ń gbé wá ni. Ẹ ṣáà gbọ́ nǹkan tí mo sọ pé ẹ jẹ́ ká jọ ṣe àgbéyẹ̀wò. Àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ tó máa jẹ́ pé èmi máa tètè máa yẹ orí mi, máa tètè ya máa yọra mi pé èmi kọ́ ni mo wí o, èmi kọ́ ni mo sọ. Bọ̀ bó bá yẹ jẹ́ náà, máa gbé gbogbo ẹ̀ náà, máa gbé jáde. Náà kó tó di pé a lọ sí ibi tí a fẹ́ lọ yẹn, ẹ wo àwọn nǹkan oríṣiríṣi tí àwọn ọmọ wa tó ń ṣe nílẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn, kódà kankan ní Nàìjíríà. Mo bẹ̀ yín ìyá mi, ẹ̀yin bàbá mi, bẹ̀ ṣe wọlé ni mò ń kí yín. But tí bá wá ń show fídíò yẹn, jẹ́ bá mi máa fi sí comment section, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mo mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń like láti gbọ́ program, but àti comment fáwọn ẹlòmíì, wọ́n kàn máa ń wò pé àti gbọ́ nǹkan tẹ́ sọ jàre, ẹ má bọ́dà. Bọ̀ mo bọ́dà, ẹ má jẹ́ ká jà, mo bọ́dà, mo wọ́ọ̀rì gan pàápàá. Bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn èèyàn mi kan tún wà gan tó jẹ́ pé tó bá tiẹ̀ fẹ́ type púpọ̀, wọ́n kàn lè bá mi kọ yes síbẹ̀. Máa rí, mo mọ̀ ọ́ lóore, God bless you. Ó dàbí kí wọ́n mọ̀ pé mo like pé mo sọ fún pé mo máa ń lọ ń jíwèé wò, mo máa ń lọ padà lọ wo comment dáadáa. Ẹ understand, máa ń padà lọ wò. Máa rẹ́ lómi, ó kàn máa kọ síbẹ̀ pé okay or thank you or yes. Ẹ ṣé gan ni. Ẹ bá mi fi sínú comment section fún fídíò tí mo máa gbé wá ta fẹ́ wò yìí. Kó tó di pé máa gbé ọ̀rọ̀ òyìnbó wá ni o, ọ̀rọ̀ òyìnbó wà ń bẹ̀ o, ibẹ̀ yẹn gangan la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Bọ̀ kó tó yẹn náà, ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo nǹkan tí ọmọkùnrin yìí tó ń ṣe, àwa sọ̀rọ̀ lé lórí náà. Now is a portable generator that runs on water. It is on. You can see it is on. That's the small battery used in starting it. What you're looking right now is a portable generator that runs on water, no gas, no petrol, and produces no pollution. This is currently powering the house of the inventor, Mr. Emeka Nelson. It's inside here. It's in here. Then here we have the water. This replaces the water tank. Then we have your pump. The water just goes into this machine. The story of his generator invention went viral 4 years ago, but afterwards, nothing was heard about. Now, Shego, brother, my sister, me. 4 years ago, tí bá ń sọ̀rọ̀ yìí, àgbọ̀n kankan lórí ẹ̀ mọ́. Ọmọ yẹn dẹ̀ tiraka, wọ́n ṣe ó perfect, ó ti ń ṣiṣẹ́, ó ti gbé fan, ó ti gbé ná, ó ti ń ṣe iṣẹ́. Okay, àwọn wo ló wá fẹ́ sponsor? Àwọn wo ló fẹ́ sponsor? Àwọn wo ló fẹ́ gbé jáde? Àwọn wo ló fẹ́ sọ di nǹkan? Àwọn wo ló fẹ́ sọ di nǹkan tó jẹ́ pé ìlú máa gbà bí àwa ṣe máa ń gba
ordinary pen mo wo nǹkan tí mo lè fi ṣe example ni báwa ṣe máa ń gba ordinary pen lọ́wọ́ China ordinary pen táwa máa gbà á ẹ wo nǹkan tí èèyàn ṣe ká má rí pásítọ̀ bíi 10 tán lè kóra wọn jọ ká má rí imam bíi 20 tán lè kóra wọn jọ kí wá ní àǹfààní ìgbà tó tiẹ̀ jẹ́ wípé àwọn kan ní Áfíríkà àwọn máa gbowó ìdá mẹ́wàá wọ́n máa tún láwọn sẹ̀ǹdì ẹ̀ sí Israel ẹ jọ̀ọ́ ṣé gbọ́ rí tàbí ẹ gbọ́ rí according to ni mo sọ ọ́ wípé wọ́n sọ pé bóyá torí pé káwọn ọmọ òòjọ kán máa lọ máa wò ó wípé ibo ni gbogbo adúrú owó yìí ibo ló ń lọ ibo ló ń wọlé sí làwọn ṣe ń sọ wípé òkè o àwọn owó tá a bá gbà o ẹ má rò pé gbogbo ẹ̀ ń kọ́ o ló ń lọ nú àpò wa o àwa ń sẹ̀ǹdì inú ẹ̀ lọ sí Israel o torí pé ibẹ̀ ni ìjọ ti wá ibẹ̀ ni Ọlọ́run àtolùgbàlà wa náà ti bí bóyá àwọn tán dẹ̀ jẹ́ wípé Vatican ni wọ́n jẹ́ followers bóyá àwọn náà máa san 10% èyí tó bá kù nínú wọn máa send ẹ̀ lọ. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí mo kí mùsùlùmí pé assalamu alaikum warahmatullahi wabarakatuh mo kí kìrìsìtẹ́nì wípé God bless you mo dẹ̀ kí gbogbo oníṣẹ̀ṣe náà wípé àgbò àtọ́ ní agbára ní ọwọ́ Elédùmarè bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo free thinker pátápátá wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run àní ṣubú dànù àjọ àwa gbà àtàjù bá ṣe ń fẹ́ lọ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣáà má jẹ́ ká bà tèèyàn jẹ́ ọ̀dẹ̀ ní bá tiwa náà jẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run náà bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹni tó tiẹ̀ lóhùn ò ṣe ẹ̀sìn pé òun táwàkálì tù òun bá ẹlẹ́dàá òun dúró ni mo kẹ́yìn náà torí ìjọmọ ènìyàn làwa dúró fún nínú bíbá yìí kí ni mo fẹ́ lò nínú gbogbo àwọn tó tó ní tí mo sọ yẹn ni pé mi ò béèyàn kankan ṣọ̀tá o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sísá mi mùsùlùmí náà wọ́n mọ̀ bẹ́ẹ̀ àtàwọn brothers mi náà wọ́n mọ̀ a máa ń sọ̀rọ̀ náà bá wo program mi ìbáyọ̀ wọ́n mọ̀ pé mi ìbáyọ̀ kankan ṣọ̀tá bọ̀ níbi tí ọ̀rọ̀ yìí wà tó bá kan Christian a máa sọ tó bá kan mùsùlùmí a máa sọ tó bá kan àwọn oníṣẹ̀ṣe a máa sọ ìwọ tó bá lóò ṣe nǹkan kan gan tó bá kàn ẹ́ a máa sọ ìjọmọ ènìyàn nìyẹn tìtorí ẹ̀mí ò ní fẹ́ kẹ́ wò ó tá a bá ń sọ̀rọ̀ Christian kẹ́ máa wò pé bóyá torí kinní kan bàbá sọ̀rọ̀ ìyẹn ló fà á tó máa fi jẹ́ pé kọ́lọ́run jẹ́ ká rọ́nà lọ because òyìnbó ò ṣe bẹ́ẹ̀ rárá bó ṣe lè hùn kó mọ òyìnbó ò wu ẹ̀sìn láti fi díò pẹ̀lú ẹ̀ táwa bá wá ń ṣe bẹ́ẹ̀ àbòsí la ṣe mo lè sọ̀rọ̀ ńgbà míì tó máa ta bá èmi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ ẹni tó bá ta bà kó túnbẹ̀ ṣe tó bá dẹ̀dẹ̀ túnbẹ̀ ṣe bọ̀ máa ń wò pé bóyá ẹni tó ń sọ̀rọ̀ yẹn bóyá ó ń bá ẹ wí tàbẹ́sìn ẹ ló ń bá wí no o ò lè condemn ẹ̀sìn kan wípé gbogbo ẹ̀sìn yẹn wípé zero ni wọn wípé òdo ni gbogbo wọn gbà wípé gbogbo no a máa rí bí òjú bíi gẹ́gẹ́ bí mo máa ń sọ bí òjú bíi 30%. bàbá ṣe sọ pé bóyá mùsùlùmí ò dáa mùsùlùmí ò ṣe kinní kan a lè rí bóyá mùsùlùmí a máa rí mùsùlùmí ní 30% ní gbogbo àgbáyé tá bá tẹ̀ 100 kárí 30% nínú wọn a mọ̀ ipá àrí 50-50 torí pé ibi tílé ayé dé níbi tí ayé ti ń bọ̀ gan náà gan a lè rí 50-50 because wáyé pa máa rí 50-50 ní gbogbo àwọn nǹkan tá a rí nínú àwọn ìwé méjèèjì ìwé mẹ́tẹ̀ẹ̀ta gbogbo àwọn hindu whatever àwọn oríṣiríṣi àríwé kankan tó sọ pé ọ̀rọ̀ wípé ó perfect ọdún sáà nǹkan tí mò ń sọ sí títorí ẹ̀ brọ́dà mi sísá mi ìyá mi àti bàbá mi ò bá èèyàn kankan wí bẹ́ẹ̀ kan mọ̀ wípé lórí ìkànnì yìí ó lè di lọ́la ká sọ̀rọ̀ Christian ó lè dọ̀túnla ká sọ̀rọ̀ mùsùlùmí ó lè di ọjọ́ mi ká sọ̀rọ̀ ẹni tó lẹ́sìn tàbí ẹni tí ò tiẹ̀ lẹ́sìn rárá bọ́kẹ́ kan mọ̀ wípé àtúnṣe làwa ń wá àti wípé báwo la ṣe máa yàn tá a máa yanjú táwa náà máa rí nǹkan tó dáa torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn tájọ máa ń wo ètò ìlú òyìnbó la wà ẹ má jẹ́ ká parọ́ ṣó ń fi ẹ̀sìn ṣó ń fi ni wá lára níbi tá irú yẹn ló fà á tó fi jẹ́ pé àwa kan máa dìde láti lè máa campaign wípé ẹ jẹ́ ká wà ní ìrẹ́pọ̀
mùsùlùmí kó ṣọ̀rẹ́ oníṣẹ̀ṣe, oníṣẹ̀ṣe kó ṣe ọ̀rẹ́ mùsùlùmí, kí kìrìsìtẹ́nì kó ṣe ọ̀rẹ́ oníṣẹ̀ṣe, kóníṣẹ̀ṣe náà ṣọ̀rẹ́ kìrìsìtẹ́nì. Ẹni tí ò lẹ́sìn gan kó ṣe ọ̀rẹ́ gbogbo ẹni tó lẹ́sìn. Understand say, and I'm pretty sure pé most ẹni tó bá sọ pé òun ò lẹ́sìn kò lóun ò lọ́lọ́run, ó lóun ò ní, òun ò lẹ́sìn, inú wọn máa ń mọ́ gan. Yes, mo ti come across wọn dáadáa rí, but mi mọ ti dúdú o, but mo ti come across dúdú kan rí tí mo lè sọ náà. Mi ò mọ ti dúdú, but ti òyìnbó. Èmi rí àwọn 2, 3, 4 tí mo lè sọ tó jẹ́ pé wọn ò ní but tán bá ní no is no, tán bá ní funfun ni funfun ni, tán bá ní dúdú ni dúdú ni, wọ́n máa dúró tò tẹ́mi máa fi jáde lára wọn. Àwọn sọ pé àwọn ò lẹ́sìn, but inú wọn mọ́, wọ́n tẹ̀lé law, wọ́n tẹ̀lé kí ni òfin, kí ló sọ, kí ló yẹ káwọn ṣe nígbà tó yẹ káwọn ṣe, kí ni ò yẹ káwọn ṣe. Now, brother mi àti sister mi, ẹ má jẹ́ ká wò ó gẹ́gẹ́ bí wípé bóyá èèyàn kan bẹ́ èèyàn kan wí tàbí no kò rí bẹ́ẹ̀. Èèyàn kan ò bẹ́ ẹ̀sìn kankan wí. Ẹ̀sìn tó bá ti wá, òun náà la máa fẹ̀ síta. Gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ yìí ni wípé àwa náà, èmi àti yín, a jọ ń ṣe ìpolongo a jọ ń ṣe ìjà fún ọmọ ènìyàn wípé kí gbogbo wa ká di nǹkan kan náà níṣẹ́, a gbọ́dọ̀ hate ara wa. Ẹ̀sìn kan ò gbọ́dọ̀ sọ pé òun lòun lágbára ju nǹkan kan lọ. Ó ti ṣẹlẹ̀ rí láyé ìgbà kan rí nínú ìlú tá a ti ń sọ̀rọ̀ yìí náà. But at the end of the day, ó jẹ́ kí ìjọmọ ènìyàn kó borí gbogbo nǹkan yẹn. Ìwọ tó bá máa ṣe ẹ̀sìn yẹn, má fi disturb neighbor ẹ̀, kódà gan má fi disturb ọmọ, kọ́mọ má fi disturb ìyá. Ibi tá à ń lọ gangan nìyẹn. Mo dẹ̀ wí pé lágbára lọ́wọ́ Ọlọ́run, a máa débẹ̀, a máa kọjá bẹ̀. Ìrọ̀rùn máa dé, ìfọ̀kànbalẹ̀ máa dé bá wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Náà kí ni mo ń sọ lọ ní pé ká má wá rí àwọn ènìyàn tó máa sponsor irú nǹkan báyìí. Wọ́n lè pè láti àwọn ìlú kan pé kán wá wa kànga fún wọn, kán wá ṣe bọ́ọ̀ fún wọn ní ilẹ̀ Yorùbá, bọ́ à rí irú àwọn ọmọ yìí láti lè sọ pé wọ́n fẹ́ sponsor. Ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o, ọ̀rọ̀ tí òyìnbó sọ tí mò ń gbé bọ̀, ibẹ̀ gangan là ń lọ o. Ìyẹn gógógógó òun ló fa nǹkan tí mo gbé wá fún wa yìí. Bóyá kẹjẹ́ ká tún dá padà sí ẹ̀yìn ká gbọ́. You can see it is on. That's the small battery used in starting it. What you're looking right now is a portable generator that runs on water, no gas, no petrol, and produces no pollution. This is currently powering the house of the inventor, Mr. Emeka Nelson. It's inside here. Turbine is in there. It's in here. Then here we have the water. This replaces the water tank. Then we have your pump. The water just goes into this machine. The story of his generator invention went viral 4 years ago, but afterwards, nothing was heard about it. Ṣé ti gbọ́ báyìí sìn? Ibo la fojú sí? Báwo lọ̀rọ̀ wa, báwo ló ṣe rí bẹ́ẹ̀? Báwo ni ilé ayé, báwo ló ṣe rí? Òyìnbó tó sọ̀rọ̀ yìí, ẹ̀yin ọmọ Yorùbá, I'm pretty sure pé ọmọ Yorùbá gangan òun lòyìnbó yìí, òun ẹ̀yin gangan ló kún lésì. Ẹ̀yin gangan ló ń bá wí torí pé kí ni àwa là ń bọ̀ tàwa là ń pariwo. Biafra tó ń pariwo, àwọn sọ wípé àwọn tí ń jagun tẹ́lẹ̀ ni. Àwa là ń ṣàlàyé ètò jù. Wọ́n fi àjẹ wá ní o, wọ́n kó wa lẹ́rú ní o, wọ́n gba ogún wa ní o, wọ́n gbógun ìní wa ní ogún whatever wa o, òun ló gbà o, òun ló ṣe o. Now, ẹ jẹ́ ká kúrò lórí yẹn, ẹ jẹ́ ká túbọ̀ sí mi. Tóyìnbó ó wà ń bẹ̀ o, mò ń gbé bọ̀, ẹ má tí lọ bí kankan. Ṣé ti bá mi like ètò, ṣé ti share, ṣé ti fi comment sílẹ̀. God bless you, one love. Boy, Kebu TV. We really need to look at what bike people, what they are passing through. Now these very roads, it's not easy at all. Seriously, Neighbor need the attention of the government more than necessary. You can see the church with the blue roofing. The road is very, very bad. But we'll still let you guys know. So here I go the journey of so
ebe m n'ugbu a ụmụ ochie. Káwa ọmọ Yorùbá ká lè mọ̀ wípé gbogbo àti àwọn Biafra, àwọn ọmọ Igbo, àwọn ọmọ Bini, Asia, Shekiri, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kẹ́ lè mọ̀ wípé gbogbo wọn pátápátá náà ń jẹ ìyà, lájọ ń jẹ ìyà yìí. Gbogbo wa náà ṣáà la mọ̀ àwọn tó jẹ́ wípé gbogbo omi wọn náà ti bàjẹ́. Gbogbo ibi tó yẹ kán tiẹ̀ ti máa rí ọwọ́ mú lọ sẹ́nu náà ti fi petrol bàjẹ́, tí ìràn dẹ̀ ṣe kí ni, tán tiẹ̀ bójú wẹ̀yìn, tán bójú wẹ̀yìn láti ẹ̀ ti wò wípé kí ló ń ṣe wọ́n ńbẹ̀? Báwo ló ṣe jẹ́ tán béèrè? Bóyá yẹn gan ló tiẹ̀ máa fà á gan. Èyí tí mò ń ṣe yìí ó máa ní tù yà, torí màá lọ gbé fídíò mi wá kẹ́ lè mọ àwọn tó ń fi wá sínú oko ẹrú yẹn wípé wọ́n pawọ́pọ̀ lé ọ̀tá wa lórí ni. Kò wá ń ṣe àwa Yorùbá nìkan, ìyà yẹn ó jọ ń jẹ wá. Kò wá jẹ́ àwọn kí ló ń porúkọ ẹ̀, àwọn tó wà ní north yẹn o, kò fẹ́ jẹ́ wọ́n tó wa o, torí àwọn irú life táwọn choose láti lò nìyẹn. It's not pé bóyá àwọn ò lówó. Àlùmọ́ńgèrè yẹn òun là nǹkan tán fi tọ́ wọn, nǹkan tán ṣe kinní sí yẹn. Wọ́n tiẹ̀ ti wá ń lajú ju báwa ṣe rò lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Báwọn ṣe wá ń lajú sínsìn, àwọn ọmọ Yorùbá ló wá ń jì sínú ẹ̀. Mo sọ nínú program mi kan bóyá bíi 2 weeks ago, bóyá bíi last week, wípé ṣe bá dé àwọn ibì kan nísìnyí, kò nídìí ká forúkọ wípé à ń forúkọ bò nǹkan kan láṣìírí. Ìbàdàn leléyìí ti ń ṣẹlẹ̀. Ẹ lọ sí ọ̀dà ọmọlà. Mi ò mọ̀, ẹ mọ̀ pé ti Èkó ó dà pé ibì kan wà lóyìnbó tán ní wọ́n kọ́lé sí fún wọn. Bọ̀ sí yẹ tẹ́ bá dé ibi òyìnbó yẹn, ibi tó máa ń wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn, wọ́n sì ń wà ńbẹ̀. Bóyá lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n máa ń wà ńbẹ̀, ó níbi tí wọ́n kọ́ fún wọn, tó bá fẹ́ lọ gbé nǹkan fún ọba, wọn ti bí yẹn wọ́n ìwà ńbẹ̀, torí tí n bá kọjá ńbẹ̀ yẹn, mo máa ń yà fún wọn ní nǹkan ní mo ṣe mọ̀ pé wọ́n ṣe wà ní àwọn ibì kan ńbẹ̀ yẹn. Kí ni mo fẹ́ sọ fún yín bẹ̀ ni pé Yorùbá ti fẹ́ pọ̀ ju àwọn àlùmọ́ńjèrè yẹn lọ. O ò dẹ̀ lè rí young person nínú wọn. Tó bá máa rí àwọn bàbá àgbàlagbà, àwọn ìyá àgbàlagbà ló máa rí nínú wọn. Brother mi and sister mi. Now, kó tó di pé a gbé ọ̀rọ̀ ti òyìnbó wá, ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré lọ gbélé yìí náà wá. Ni mo bá àwọn èèyàn rẹ̀kẹ̀tẹ̀ pé kí nìkan tó ń ṣẹlẹ̀. Kí ló wá ṣe mí lẹ́nu mọ́ pé wọ́n ń tẹ́ kí ni gáyà yìí? Ibi wà? Ibi? Ọ̀nà Akínwùmí sá, Akínwùmí road. Àná ẹ wo bíríìjì yẹn kò ń ṣe pé kíní o, local one ni o, igi náà fi tó gbogbo kíní yẹn. Àwọn àgbàlagbà even mi nǹkan lè sọ iye different abà tí wọ́n ti wà ń bí. Àwọn àgbàlagbà pọ̀ mi gan. Dóhùn Yorùbá nílẹ̀ ní oníkọ̀lá tí máa ń gbọ́ pé àwọn mo lè fún ọ láyè láti pé kálukú sọ ìbá nǹkan tí wọ́n bá mọ̀ nípa rẹ̀. Ó gùn lọ ni o, gbogbo ibi tẹ́ ń wo àwọn yẹn lọ lóòkèrè yẹn, òun ló fi wà o. Ẹjọ́ yìí tẹ́ ń wọlé yẹn, ẹ máa bá mi ṣí ààrẹ jọ. Mo kàn ń kọjá bọ̀ láti Akínwùmí sí, ìní mo bá wọn bẹ̀. Mo rí i pé bóyá ẹjọ́ bàbá, mo fẹ́ ká sọ̀rọ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin bàbá wa. Ohun tó ń ṣẹlẹ̀ ni wípé ọ̀nà bíbàjẹ́ yìí náà ni ìjọba kí o sì bá wa ṣe é. Àrọ́pọ̀ kẹ̀kẹ́ kọ́ wá kú. Ọ̀nà ibo ni bíbà yìí? Ọ̀nà Ṣàgbólé Akínwùmí. Ṣàgbólé Akínwùmí Òṣogbo lọ. Tóbi dé Òṣogbo. Alókè, Ọlọ́fin, Ṣàgbólé, Jágbé Odò, Ẹ̀rọ Àgọ́, Béwé, Eléégún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dòbálẹ̀, Àbàgbá, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí tóbi dé Òṣogbo. Wọ́n á kírun lọ tó lọ jáde. Igbó Aya. Bóyá ohun tó ṣẹlẹ̀ ni pé mo mọ̀ pé tá a bá sọ̀rọ̀ pa pé bóyá bíi ètò ìjọba àbí ìjọba bóyá ẹ dárúkọ ìlú wo lẹ wò pé bóyá bá a ṣe ń gbéra yìí ìlú wo ló pé ẹ ṣeun bàbá Babátúndé Bèyù Dáìró Tọ́ìb ẹ ṣeun ẹ má bá mi ṣí ààrẹ jọ Akínwùmí yes Akínwùmí road ń gbọ́ sí wọ́n ní sọ́nà Akínwùmí road Akínwùmí road ẹ jẹ́ bá mi ṣí ààrẹ mo kàn lọ́kì láti bá ọgàn ní èmi ń bọ̀ láti Akínwùmí ni mo bá wọn. Mo fẹ́ kẹ́nìkan tún sọ̀rọ̀ sí lórúkọ àwọn bàbá yẹn kò yẹ because
ó tiẹ̀ wá fọ́nì sí mi pẹ̀lú nǹkan tí mo bá ń bí bíríìjì gangan ló fọ́nì sí mi jù it's like bíi pé tíjọba gan bá ń ṣe bíríìjì báyìí gan sí òfẹ́ àbáwọn ni wọ́n tẹ gan tó yẹ pé ó lọ gan ni o Oya ta ni alága agbègbè yìí oya bàbá ẹ dárúkọ yín. Èmi ni Báyọ̀ Ògúndèjì. Àbàwọ̀ lẹ́yìn tí bá sojú. Ṣàgbólé. Ẹ̀yin lẹ jẹ́ alága fún wa nígbà yàrá. Èmi mo jẹ́ alága Ṣàgbólé Akéwùmí so. Ok Àmọ́nà Ògúndèjì Abímbọ́lá Ṣítù. Ok ẹ̀yin náà ti wà lákìwùmí rí yes mo rántí. Ẹ jọ̀ọ́ kí ni tẹ fẹ́ gangan. Ọ̀nà yìí náà ní jẹ́ wáyà o. Ọ̀nà yìí tọ̀nà yìí. Bẹ̀ báwo lẹ ṣe ríra yín kó jọ pẹ̀lú àgbàlagbà tí mo wò yìí. Gbogbo wa kóra wa jọ ń gbà tọ́nà ìbàjẹ́ láàárọ̀ náà lọ lé mọ́. Ẹni ọjà ti ṣe kí ni. Àwọn akẹ́kọ̀ọ́ lọ lé àárọ̀ lè lọ. Ẹ ti rí mútò ló ń bọ̀ yẹn tí kì bá ṣe pé nǹkan tí wọ́n ṣe yìí irú mútò yẹn ó ti rì. Wọ́n ní mútò tó ń bọ̀ yìí ó ti lo 70 days wípé wọ́n sì mútò tó yarí yìí wọ́n ní òní ló pé 17 days tí àwọn ti. Mútò yẹn wọ́n ní 17 days lé tó ti wà ní àárín yìí ìgbà tó wá rí pé wọ́n ń tẹ́ ọ̀nà yẹn òun náà lọ́dà pé ó kọ́kọ́ rin ọ̀nà yẹn o. Ó tó lè lu ẹ̀yìn àbí òye náà lè lu ẹ̀yìn. Ó sì ní. Ẹ̀kọ́ pẹ́rù ni. Ibi báyìí náà ti gbé títì yẹn náà ti gbé tẹ́. Ẹ̀rí àwọn àgbàlagbà ti ṣe iṣẹ́ tó ti rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan. Kọ́lọ́run kó ṣàánú ìlú wa yìí o. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Àlẹ́ tá a bá dẹ̀ fẹ́ wo irú ọ̀nà yìí ibi tó já tó jẹ́ pé kì í ṣe pé wọ́n ní wọ́n pé a máa gbàdé Ìsẹ́yìn ó lọ sí Màyá tó bá pé ibi tí ọ̀nà yìí da ó já ọ̀nà Èkó kọ́lọ́run ọba kó ṣe àánú wa láti jẹ́ pé kọ́nà Èkó lè gba ṣíṣe ni o. Ẹ̀rí mútò yẹn ìgbà tó di pé agbára ò ká mọ́ láti lọ làwọn yẹn ń wọnú ẹ̀ pé tó bá ti di pé èèyàn pọ̀ nínú ẹ̀ ó ṣeé ṣe kó lọ ẹ ti rí. Ó máa bá táyà jẹ́ o. Ẹ wò ó fẹ́ rú àwọn ilé yá. Kọ́lọ́run kó ṣàánú wa ọ̀nà yìí ó ti bàjẹ́ pọ̀ jù kódà àwa gan tó yẹ pé machine là á gbérin gan ọ̀nà inú igbó kan la lọ gbà jáde Kọ́lọ́run kó ṣàánú wa wọ́n gba ẹ̀rọ rẹ́girẹ́gi òun náà fi gé gbogbo àwọn igi táwọn yìí o ẹ rí i pé ó ráìmù bí wọ́n ṣe gé kíní yẹn wọ́n wá tẹ lọ ìsàbí kéèyàn tẹ normal bridge gbogbo lókọ lẹ́ẹ̀kan ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú wa lọ́nà yìí o ọ̀nà yìí. Ẹ tìrì kálukú wọ́n ń bọ́lẹ̀ kálukú ń fẹsẹ̀ rìn ibi tọ́nà yẹn tó ti Ọlọ́run kó ṣàánú wa kálukú á bọ́lẹ̀ wọ́n á fi ẹsẹ̀ wọ́n fi rìn káàkiri ẹ tìrì àyẹ̀nà tó wà ní gbóná láti máa gé igi. Now mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò ṣé a wí tàbí a wí a sọ tàbí a sọ àní tó bá jẹ́ wípé káwọn pípò yẹn ká má campaign fún wọn ká má dìbò fún wọn kí gbogbo ayé mọ̀ wípé kò sẹ́ni bóyá 10% ló dìbò lóòótọ́ àwọn èèyàn ti fẹ́ lọ
bọ̀ kò yé àwọn èèyàn wa, ó tún wá yé àwọn òyìnbó gan ju àwa gan lọ. Tàbẹ́ gbọ́ mi, tàbẹ́ gbọ́ ẹ̀ dáhùn ni, àló yé òyìnbó ju àwa gan lọ, kò yé wa. Òyìnbó náà help o, charity tá à ń sọ yìí òyìnbó náà ń ṣe, yá pẹ̀lú bó ṣe ń túlù wọn ṣe yìí. Láti lè ṣe research fún so many things, kódà gan diabetes, ṣé ti cancer ni a mọ̀ pé number 1 nìyẹn, just name it. Wọ́n dẹ̀ ṣì ń gba, wọ́n yìí ń béèrè support. Irú èyí tí àwa náà ń ṣe yìí fún àwọn èèyàn wa wípé ẹ bá wa dá sí i, bá jẹ́ 1,000 lẹ ní, òun bá jẹ́ tọ́rọ́kọ́bọ̀ tẹ bá ní. Kódà gan ẹlòmíì gan lè sọ wípé o ṣòwò sákàǹtì, o ṣòwò sí Nàìjíríà, tó wá jẹ́ àkáǹtì nọ́mbà bíbà yìí ni. Mo rí láwọn sísà mi àtàwọn brọ́dà mi kan tó jẹ́ pé bíbà yìí ló máa ń fowó sí, àkáǹtì ti UK bíbà yìí ló máa ń fowó sí ti charity wa. Báwọn òyìnbó ṣe ń ṣe yẹn, àwa náà ń ṣe bọ́, èyí táwa ń ṣe àwa rí wípé ìyà mú àwọn èèyàn wa ni. Àwọn eléyìí fẹ́ fi gbá research láti ṣe ìwòsàn ni, kò ń ṣe fún ebi. Bọ̀ ebi, ìṣẹ́, ìyà tó dẹ̀ jẹ́ pé ọwọ́ àwọn group of àwọn èèyàn kan ní ọrọ̀ ajé yẹn ló ń lọ. Òyìnbó tún ranra wọn lọ́wọ́ lọ́nà bòmíì láì má jẹ́ ti charity nìkan. Tó wá di ọjọ́ Sunday or ní weekend, ìwọ tó bá wà ní UK tó bá wo program yìí, or bóyá ó wà l'America or other places, tó bá rí àwọn group kan wà tó jẹ́ wípé committee ni wọ́n, bí ọ̀rẹ́ ni wọ́n, bí nínú àdúgbò, most àdúgbò ń sìn, ṣe understand, wọ́n máa ń ní WhatsApp group tó máa ń jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn ẹ máa mọ̀ lórí WhatsApp group yẹn, ṣe understand sìn. Àwọn èèyàn kan tó wà tó bá jẹ́ pé wọ́n ti dàgbà, bóyá tán ti ní ẹlòmíì gan kò tíì sí ní pension, bọ́ kàn láìkí láti ṣèrànlọ́wọ́ fún ìlú. Eléyìí ò lẹ́sìn, kò ní nǹkan kan, kò yẹ yín sìn, bọ́ wọ́n máa jí ní weekend. Ó lè jẹ́ Sunday ló máa ráwọn míì, ó lè jẹ́ Saturday ló máa ráwọn míì. Kí ló ń ṣe brother mi àti sister mi? Kó tó di pé a continue, ẹ jẹ́ ká sáré lọ fún polówó. Tó bá ṣe lè ní, tó bá ṣe lẹ̀, ẹja gbọ́. Ní Ṣàbólà Sons tiwa kò ní ṣòro. Ṣàbólà Sons Nigeria Limited. Káròyìn èèyàn tó ká bá bẹ́ẹ̀ mú gbà. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ ilẹ̀ àti ilé tó já sí pé ẹ bá fẹ́ talẹ̀ ralẹ̀ tàbí ẹ fẹ́ ralé talé. Ká bá ní kọ́lé gbalé tó dáa fún ni. Ní gbogbo Ìjẹ̀bú Òde àti ìpínlẹ̀ Ògùn pátápátá. Ṣàbólà Sons Nigeria Limited. Gẹ́gẹ́dé ẹgbà bẹ́ẹ̀. Yàtọ̀ fún pé wọ́n ṣe fọkàn tán finú tọ́jú olódodo níbi iṣẹ́ wọn. Ilé iṣẹ́ wọn ti níwèé àti òǹtẹ̀jọba tó pé. Wọ́n yàtọ̀ fún àwọn gbàrọ̀gùdù estate and properties tí ò lóǹtẹ̀jọba. Ṣàbólà Sons Nigeria Limited. Wọ́n wà fún gbogbo ènìyàn pátápátá. Léyìí tó fi jẹ́ wípé wọ́n ní àwọn ilé ńláńlá àti àwọn ilẹ̀ ńlá bíi mansion, duplex, plaza, complex lóníranran. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti ní àwọn bungalow, flat. Léyìí tó wé ògara rárá. 5 bedroom flat, 4 bedroom flat, 3 bedroom flat, 2 bedroom flat tàbí self-contained. Tó bá wá ṣe nípa ọ̀rọ̀ ilẹ̀. Bí Ṣàbólà Sons Nigeria Limited. Wọ́n nílẹ̀ industrial, commercial àti residential land. Ó sì acres tàbí plot by plot lẹ́fẹ́. Ẹ kàn sí wọn lónìí lọ́fíìsì wọn. 32 Begun Street, Ìjẹ̀bú Òde tàbí number 9 Adesinbo Street off Molipa Road, Ìjẹ̀bú Òde, Ogun State, Nigeria. Ẹ lè fàtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wọn lórí ímeèlì wọn sabolawood08059@gmail.com. ẹ̀lú wọn ní +234 805 217 1294 tàbí +234 903 681 5871. Kí n tó gbàgbé fáfàní àwọn tó wà lókè òkun, Ṣàbólà Sons Nigeria Limited. Wọ́n bá ní ralé wọ́n sì ń bá ní kọ́lé pẹ̀lú òótọ́ ọnú láìsó nílé ń bẹ̀. Ṣàbólà Sons Nigeria Limited. Àwọn ní bàbá tọ́rọ̀ bá dọ̀rọ̀ ilẹ̀ tàbí ká bá ní kọ́lé. Náà ìyá mi àti bàbá mi, ẹ̀gbọ́n àtàbúrò, ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Àwọn ìyá yìí wọ́n máa pick gbogbo any bin, any paper, any rubbish tó bá wà ní gbogbo estate, wọ́n máa ṣà káàkiri. Ẹ máa ti rí tán ti gbé bag sọ́wọ́, àwọn bóyá bíi paper bag ẹ má ṣàtìrí ṣá, wọ́n dẹ̀ máa ti mú píkà tán máa fi máa pick ẹ̀. Ìjọba ò sanwó fún wọn, wọ́n help community ni.
wọ́n help community lọ help wọ́n compulsory anybody o wọ́n wá tẹ bẹ́ẹ̀lì wa o wípé káwa náà jáde bóyá máa ti rí pàwọn àgbàlagbà lélẹ̀ tó bá drive kọjá ní lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n máa dúró wọ́n máa smile sí ẹjọ́ sí wọn òye yín sìn tó bá dẹ̀ rìn kọjá ìgbà kan tí mo yìí máa ń mú kí n lọ ṣe exercise kí n lọ fún jog kí n lọ fún walk tí mo máa ń mu bí iṣẹ́ a máa tó tó wá di weekend bẹ́ẹ̀ yẹn mo máa rí wọn wọ́n máa wà lórí field ní park kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi níbí báyìí tó dẹ̀ tóbi gan ni ìjọba ò sanwó fún wọn o nǹkan tí àwọn bàbá yìí ń ṣe àwọn ń ṣe nínú ìnira ni àwọn òyìnbó yẹn àwọn ń ṣe nínú wípé jẹ́ kí ká fi lọ ṣe exercise jẹ́ ká fi ran community wa lọ́wọ́ àwọn eléyìí ṣe pẹ̀lú ìyà ni mi ò rò bóyá ẹ gẹ̀ẹ́tì nǹkan tí tẹ bá gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ tó bá ní meaning tó bá ní weight ẹ bá mi comment yes or no síbẹ̀ ṣe rí ìyàtọ̀ ẹ worú àwọn bàbá yìí àwọn bàbá tó yẹ kó ti wà ní pension ọ̀hún fún wọn ní tó bá ṣe business nílùú òyìnbó wàá tún máa try wípé òkè báwo ni future máa ṣe rí ṣán plan yẹn fún wa ní nàìjíríà ṣán fáwọn èèyàn ní education ẹ̀ nílùú òyìnbó tó bá fẹ́ ṣe business nínú UK yìí wàá kọ́kọ́ lọ fún 6 months trial láti wò láti try business tó fẹ́ lọ yẹn tó fẹ́ lọ fún yẹn ṣó máa wà okay ṣó máa wà succeed tàbí kò ní wà okay because tó bá béèrè owó bóyá ó ní one way or the other tó máa fi support ẹ one way fún 6 months yẹn ìjọba máa support ẹ ní one way or the other tó bá ti dẹ̀ ní 6 months yẹn that means o ti tó dúró nìyẹn ìwọ́gbọ́n wa ti wá decide ṣé nǹkan yìí ṣé mo lè tẹ̀síwájú tàbí mi lè tẹ̀síwájú because ọ̀rọ̀ ní support ẹ̀ mọ́ tó bá ti kọjá 6 months brother mi and sister mi ṣe rí àwọn ìyàtọ̀ tó wà ń bẹ̀ wáì tí òyìnbó ò ní bọ́ta ń sìn tó máa kí ìpọ̀n orí wá fún wa wípé àwọn kọ́ làwọn lọ́wọ́ nínú ọ̀rọ̀ wa ìgbà tí mo rí ṣẹ́ni tí máa rí àwọn fídíò mi ìbámu kan máa mi kanlẹ̀ nípa oh my god oh my day mo dẹ̀ ti sọ̀rọ̀ yìí o mo dẹ̀ ti sọ nǹkan yìí o ó máa wá ń dùn mọ́ mi tí bá rí irú nǹkan bẹ́ẹ̀ láti gbé wá wípé òkè kí fi máa ṣe ẹ̀rí jẹ́ mi ní ìṣòro ẹ pé òkè ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí ẹni yìí sọ pẹ̀lú nǹkan tí mo sọ àwa nìkan kó ló máa kọ́kọ́ kó lẹ́rú àìmọye Singapore wọn kó lẹ́rú UK fúnra rẹ̀ wọn kó lẹ́rú Amẹ́ríkà fúnra rẹ̀ gan àwọn gbogbo ayé níbọ̀ báwo ni tiwa báwo ló ṣe rí bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká wá lọ torí mo rí pé táàmì yẹn ó ń fly gan ni ẹ jẹ́ ká lọ bá ẹni tó kì í tó fi ọ̀rọ̀ tó fi jí wa sílẹ̀ pé bóyá ká shut up ni tàbí ká mọ nǹkan tá a fẹ́ ká mọ ariwo tá a fẹ́ máa pa torí àwọn ń gbọ́ wa kí n tó gbé jáde ṣe ti bá mi share ṣe ti bá mi comment ẹ̀yin tèmi mo mọ̀ pé ẹ máa ti ṣe náà I trust you for that God bless you ẹ bá mi tẹ like ẹ bá mi comment nǹkan mẹ́ta náà ni màá bí tó wá lè jẹ́ nígbà àkọ́kọ́ tẹ̀yin máa kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín ìyá dúdú ẹ bá wa subscribe so that anytime tó bá ń ṣe program ẹ lè máa rí notification God bless you no going back you òun ní ọ̀rọ̀ tiwa o padà torí pé kí ni kò lójútùú tí bàbá bá débẹ̀ tó bá lo àyàfi tó bá débẹ̀ ṣe tó bá lè bóyá débẹ̀ tí bàbá wa ṣe wà ń bẹ̀ ń sẹ́ kó sọ pé life lòun fẹ́ máa ṣe lọ́nbẹ̀ yes ẹ wò èmi gan mo ṣe wà yìí ó kàn máa yà yín lẹ́nu ni màá sọ fún yín pé wẹ́ ẹ jẹ́ ká wo bàbá wa fún 8 years o tó wáyé ti dẹ̀ yín 8 years ẹ jẹ́ ká wọ́n bá bàbá lọ torí nǹkan tó ń ṣe bọ̀ kó lè ṣẹlẹ̀ àlá tí ò lè ṣe òun ni kò lè wà ń bẹ̀ lọ́gbèrè torí tó bá kúrò ń bẹ̀ báyìí àwọn tó tún bọ̀ nǹkan Giant of Africa tó ń ṣe polówó tó yìí fi non campaign ọ̀nà lọ́ fi ń campaign tó fi school campaign fún wa how many years tó yìí ń fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn campaign ó yẹ kán lọ mú gbogbo wọn kán lọ ti ẹ̀yìn wọn mú àgbà kán ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ kán ṣe fún wọn. náà ẹ jẹ́ àlọ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ náà. To go to Kenya to build water. If you've been on TikTok for a while, you must have heard about a ton of Africans telling you that Europeans stole Africa's resources. Now, there's a lot to say about that. First and foremost,
most of these resources are still in Africa, and they're not being stolen by Europeans. They're actually being sold to Europeans by the African state leadership. Your own elites are robbing you. It's not us doing it, not anymore. The real issue, of course, is why aren't Africans using their own resources to do things? Ẹ gbọ́ tàbí ẹ dáhùn, ṣé ẹ gbọ́ tàbí ẹ dáhùn, ẹ bá mi fi, ó yẹ kí n rí kọ́mẹ̀ntì mi báyìí bóyá bíi 2 million kí n máa rí yes no yes no yes no or kí n kàn máa rí kudos good yes good ṣé ẹ ń gbọ́ tàbí ẹ gbọ́, bóyá tún máa dá padà sẹ́yìn kẹ́ gbọ́, ẹ má sọ wípé ń kó iná máa kọ́kọ́ lẹ́rú ni ń gbọ́rọ̀ ajé yín ń gba kiri kan báwọn ọ̀gá yín náà ń tà fún wọn ẹgbẹ́ páwọn wá kó free ni. Ẹ jọ̀ọ́ ẹni tó bá dá lẹ́bi o, ẹ jọ̀ọ́ comment section ẹni tó bá ti dá ọmọkùnrin yìí tó bá dá lẹ́bi ẹ bá mi máa fi sí comment section bẹ́ẹ̀. God bless you. Now ẹ jẹ́ máa gbé padà sẹ́yìn ni o. Now good man, gbóhùn sókè. You must have heard about a ton of Africans telling you that Europeans stole Africa's resources. Now there's a lot to say about that. First and foremost, most of these resources are still in Africa, and they're not being stolen by Europeans. They're actually being sold to Europeans by the African state leadership. Your own elites are robbing you. It's not us doing it, not anymore. The real issue, of course, is why aren't Africans using their own resources to do things? Why does Mr. Beast have to go to Kenya to build water wells? Why didn't the Kenyan government do it themselves? I suppose the Kenyan government could have done it themselves. They just chose not to do it. Nigeria is now a country of almost 220 million people, the largest country. Ṣé ń gbọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, èmi kọ́ mo sọ o, èmi kọ́ mo wí o, èmi kọ́ o. Ayọ̀pẹ̀yọkọ́ ló sọ o, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Àwọn ẹ ṣáà rí àwọn ọ̀nkù yìí àwọn ló ń ṣàlàyé o. Ẹjẹ́ àyè máa gbọ́ lọ, ẹ̀jẹ̀ rí pé ó ti dárúkọ Nàìjíríà. Ẹ̀yin ọmọ Nàìjíríà Yorùbá náà délé wà lórí afẹ́fẹ́. Ẹ̀yin lẹ lọ́n fìyà jẹ yín, ẹ lọ́n kó yín lẹ́rú, wọ́n ń ṣe kinní kan. Ṣé mo pé ó ti jápọ̀ mọ́ra? Nǹkan kan ti jápọ̀ mọ́ nǹkan kan. Yorùbá gan ṣe ẹ wo a máa wọ all right, àti tó máa wọ all right nísìnyí yà. Now continue. They just chose not to do it. Nigeria is now a country of almost 220 million people, the largest country in Africa. But they only produce about 10% of the electricity that a small country like Hungary. Hungary only has 10 million people, but they produce 10 times as much electricity as Nigeria does. God bless you. I mean, I know you want to have your Wakanda, right? But do you expect white people to give it to you? No, you're supposed to build it yourself. Having said all this, it is of course obvious that we Europeans in the north need to prepare for a possible, potential African rise in terms of technology and therefore also in terms of military capacity. And that means we in Europe need to already start looking ahead and thinking ahead about how we are going to win the war against Africa, because there will be war against Africa. Àwọn go to think ahead. Ṣé báyìí a ṣì ń ronú báwo la fẹ́ ṣe epo. Àwọn ti ní reservoir epo. Báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà. Àwọn ti ṣe ọ̀nà dànù, àwọn kàn ṣe renewal ni, wọ́n kàn máa ń renew ẹ̀ ni. Because gbogbo ọ̀nà wọn ló ní date of expires. Ọ̀nà ti wà ń bẹ̀ tán ti kọ́ bí oògùn yín bó ṣe ní expiring date bẹ́ẹ̀ náà lọ́nà wọn bridge bẹ́ẹ̀ náà wọ́n mú àwọn ibìkan yẹ kó máa lọ tún ṣe wọ́n máa lọ wọ́n máa gbé machine lọ láti lè lọ wé pòkè ṣó ti weak ṣé kò weak ìgbà wo gangan ló yẹ kó ṣe nǹkan kan nǹkan táwọn ń ṣe nìyẹn ń sìn. Àwa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ ṣọ̀nà ni àwọn ní iná wọ́n ní iná àkúnwọ́ sílẹ̀ tó bá ti lè sanwó ẹ̀ bó bá ń wù ẹ́ èmi ní àbúrò kan mo ní àbúrò kan in short bóyá tó bá ẹ̀ṣẹ̀ ń pa tv ẹ̀ ń sìn ní mo lè sọ fún èèyàn kan níjẹta tó bá fẹ́ lọ sí nàìjíríà oṣù kan màá send fídíò yìí sí màá sọ fún pé mo sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ìwúkún dárúkọ ẹ̀ tó bá fẹ́ lọ sí nàìjíríà oṣù kan tẹlifíṣàn tv ní yàrá ẹ̀ ó máa wà ní títàn sílẹ̀ ni kò ń ṣe ẹni tó súnmọ́ mi
àkóńṣẹ́ni tó jìnnà bóyá ọ̀rẹ́ àbúrò mi ni mò ń sọ yìí, àbúrò mi ẹ̀jẹ̀ mi, àbúrò mi tí mò ń sunú ilé ẹ̀, tí mò ń wọnú ilé ẹ̀, tí máa sunú bedroom ẹ̀, ṣe understand tí tó kẹ́lẹ̀ mọ̀ wípé bá ìjọ close tó, òun làbúrò mi, òun lọ̀rẹ́ mi, òun ní gbogbo ẹ̀, òun ní gbogbo everything mi. A tún wá ń gbé nítòsí ara wa. Tí n bá nínú run mí kí n tó rẹ́ lòmí ò ní máa ọkọ rí, tí n bá wúkọ́ lórí fóònù pé nǹkan báyìí òun ní kẹ́ lè mọ bí kí ni mo fẹ́ lò ní gbogbo atótónu tí mò ń sọ yìí pé 7 months tó bá mo kàn fi ṣe àpẹẹrẹ ni o lè lójú holiday 2 weeks 3 weeks gan ní Nàìjíríà, bó tó bá lọ mò ń sọ fún yín pé TV yàrá ẹ̀ kò pa. Kí ló dẹ̀ fà, kí ni reason ni pé ó máa ń wo àwọn programs ní oríṣiríṣi, ó dẹ̀ máa ń record wọn sílẹ̀. Ṣé ti understand ẹ̀? Ó ti set ẹ̀ sórí TV ẹ̀ ń bẹ̀. Gbogbo àwọn program, ó ti program ẹ̀ síbẹ̀. Ṣé mọ̀ àwọn programs tó jẹ́ pé wọ́n ti ní episode 1, episode whatever yẹn, mi ò ń ṣe customer wọn. Ẹni tó ń wò kí ń wòran lọ̀rọ̀ mi. Bí kẹ́ lè wo bí ọ̀rọ̀ iná bó ṣe rí ni mò ń sọ. Because kò sí bẹ̀rù ń bẹ̀ pé wọ́n dẹ̀ máa múná lọ, òun ló máa sanwó iná tó bá lò ní, wọ́n máa gbé bíìlẹ̀ wá fún ẹ tó bá ti wà okay pẹ̀lú ẹ̀. Àwa ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láti máa fa wáyà ní àti ẹ̀ tí faná. Nàìjíríà ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láti ilẹ̀ Yorùbá ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láti Nàìjíríà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ láti máa fa wáyà láì má ì tí faná, because ẹ bá fa wáyà sílẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ máa wo báwo ni power iná ló ṣe fẹ́ wọ inú ẹ̀. Àwọn eléyìí tí wọ́n lọ ń plan wípé báwo táwọn bá wá ṣe gbogbo nǹkan yẹn tán, báwo làwọn ṣe wá fẹ́ kógun jà yín, jà ọ̀tá wa ni o. Tó máa jẹ́ wípé ṣèbẹ́ ló kó yín lẹ́rú gangan tẹ́lẹ̀ ni, àwa ò wá kó yín lẹ́rú mọ́ gan sìn. Akún wá fẹ́ gbalẹ̀ ni bíi ti Israel. Akúkú máa kó wá síbẹ̀, tó bá máa kú kó kú, èyí tó bá máa kú kó kú, èyí tó bá máa kú yẹn ó máa di ẹrú wa ni. Bóyá ẹ gbọ́ mi tàbí ẹ dáhùn, ẹ tún bá mi tún ọmọkùnrin, ẹ bá mi tún gbọ́ padà. Màá wá panu mọ́ mi ní sọ nǹkan kan mọ́. Now, ẹ jẹ́ n gbé padà sẹ́yìn. If you've been on TikTok for a while, you must have heard about a ton of Africans telling you that Europeans stole Africa's resources. Now, there's a lot to say about that. First and foremost, most of these resources are still in Africa, and they're not being stolen by Europeans. They're actually being sold to Europeans by the African state leadership. Your own elites are robbing you. It's not us doing it, not anymore. The real issue, of course, is why aren't Africans using their own resources to do things? Why does Mr. Beast have to go to Kenya to build water wells? Why didn't the Kenyan government do it themselves? I suppose the Kenyan government could have done it themselves. They just chose not to do it. Nigeria is now a country of almost 220 million people, the largest country in Africa. But they only produce about 10% of the electricity that a small country like Hungary. Hungary only has 10 million people, but they produce 10 times as much electricity as Nigeria does. I mean, I know you want to have your Wakanda, right? But do you expect white people to give it to you? No, you're supposed to build it yourself. Having said all this, it is of course obvious that we Europeans in the north need to prepare for a possible, potential African rise in terms of technology and therefore also in terms of military capacity. And that means we in Europe need to already start looking ahead and thinking ahead about how we are going to win the war against Africa, because there will be a future war between Europe and Africa. No. Rántí sọ́ra ẹ̀, mi tẹ́ mọ nǹkan tí mo lè sọ mọ́. Mi ò mọ nǹkan tó bá kù tẹ́yin bá fẹ́ sọ, ẹ̀yin ẹ bá mi fílẹ̀ ní comment section. Ẹ bá mi share ètò yìí. Ká lè mọ̀ wípé bó ṣe ń gbọ́ ní kinní kan, àwọn náà mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ l'Áfríkà. Irú eléyìí ń sìn tí ọmọ ẹ bá ṣe mistake lọ jẹ́ senate nínú ìlú òyìnbó, or kó jẹ́ minister, or kó ní agbára kan. Ẹ mọ orú nǹkan tóun náà máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe, tó máa bẹ̀rẹ̀ sí ní máa gbé ọwọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ Áfríkà. Ta ló fẹ́ dá lẹ́bi náà?
mo rí pé àti ìwo ilé ìtàn lẹ́ẹ̀kan. Abaye. Oh, but now no St. Mary's. St. Mary's Abaye. So here St. Mary's that blue thing in right now. Numo Chala. Abaye to be precise. Seriously, the road is very, very bad. This is ever needed attention, ever need the palliative, ever need they really need help. Yes, the place is very, very bad. So, but I can't move. When you hear about bad roads, seriously, this road is very, very bad. And you can have motor and go by yourself, and have for flooding the roads, all the you can see declare a state of emergency. Now this roads, upon that, people are still doing their business. What will they do? Doing their business along the road, so that they will need to work hard for both ends to meet. I'm now approaching the St. Mary's church. We manage on neighbor St. Mary's Abaye area. But can I walk a monoto saga? You can only be the Madonaga. People, create a pass for people to walk through. It's terrible. It's really, really terrible. But can manage here. Brother mi àti sister mi ẹ wo báwo torí ẹ̀ ló fà tó fi jẹ́ pé èmi àti yín lásán kí la fẹ́ ṣe sílẹ̀ di àwọn ọmọ ogún wo ló fẹ́ jẹ kó ń ṣogún ọmọ wo ló fẹ́ jogún bàtà ẹ̀ ń tì tàbí ogún aṣọ ẹ̀ in short ìwọ gan pàápàá gan aṣọ tọmọ ń rà gan pàápàá gan bẹ́ẹ̀ náà dẹ̀ ló rí nígbà tiwa náà nìyẹn. Aṣọ táwa bá sọ pé a fẹ́ ra ìgò tó fẹ́ gbé sójú gan glasses ẹ̀ gan pàápàá gan ó fẹ́ sọ wípé o máa wá orúkọ kákàkiri ni ṣá àwọn ìyá tí wàá lo gbogbo yẹn bóyá jẹ́ náà nìyẹn a máa ń gbàdúrà ká ọmọ wa jù wá lọ ni bẹ́ẹ̀ náà ló yẹ jẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí mo mọ̀ pé ìyá wa bàbá wa ẹ máa mọ nǹkan tí mò ń sọ tọmọ bá wọ nǹkan mi tàbí tó bá béèrè price pé èló lórí ilé wow bọ́ kí ni àwọn èrè tí àwọn ọmọ tó ń bọ̀ generation tó ń bọ̀ là ń sọ tó fẹ́ bá ń lẹ̀ kò ń ṣe aṣọ ni mò ń sọ ibi tí mò ń lọ nìyẹn kò ń ṣe aṣọ àwọn ọmọ kankan ayé àtijọ́ ni ọmọ ọkàn nílùú òyìnbó oh my god nílùú òyìnbó téèyàn bá kú tán gbogbo nǹkan tó bá ní nílé most 80% ń bẹ àwọn ọmọ máa ń kó lọ sí charity ni tí ò bá jẹ́ 90% gan. In short ibi tó ṣe kíní dá àwọn ẹlòmíì gan àwọn gan kan máa pe àwọn tó máa wá kó pé ẹ lọ sínú ilé yẹn bá kọ́kọ́rọ́ ń bí níbì kan níbẹ̀ ibi báyìí la fi kọ́kọ́rọ́ sí ẹ má jẹ́ kó kú pain nínú ẹ kó lọ síbẹ̀ a máa sign charity organization kan náà máa pè àwọn ló máa wá kó gbogbo everything most of every goddamn thing ó ní mo sọ. Torí ẹ̀ àwọn eléyìí tí ń plan nǹkan tó fẹ́ ṣe ẹ jẹ́ ká sáré lọ ká fi mú ètò yìí ká máa mú wá sí òpin díẹ̀díẹ̀ now ẹ jẹ́ ká sáré wọlé ó possible kẹ́tì ó dẹ̀ possible kẹ́ máa ti. I don finish school now. I'll stand. Just start on me. You don't record, abi? See, I want to burn my certificate. I won't burn my certificate. I don't finish school now. 13 good years. In fact, it don't enter 14. So I swear to God, I have not used, and this is my NYC certificate. You see, now my NYC certificate with this. An original one. No? Now my original one with this, limited. Now the school I finished from with this. You see, that's my university. Now this is my primary school, Command Children's School. It's now Lungi Barracks. It was Gardiner School Barracks. Now my file for my, in fact, this is my jam, but it's useless. Why you want to burn your certificate? Why I want burn them? See, 13 years and I swear, every job what I don't do, now job where I dey drag with people who no go school. So why you can't get, what's the essence of certificate? What I want burn now, I go burn everything. Now more no say,
Now, job because this country now to get certificate be like waste of time. If you're in a certificate we get for this country, you won't travel out. They go they tell you say, you know, if you use the certificate, you go relearn something. So why are you having this rubbish? Even to be president now, you feel for certificate. This is it. Look at where. This is my NYC. See am. Record them. Now my NYC with this. Laminated. This one is my secondary school. My no bond this certificate now, beg. Okay, this one is primary school. I no been at secondary school. Man, no bond waiting. This is my. You know the day we work go come now. My brother, maybe we know all of us now, eh? Maybe we know say for the country. Now work way illiterate they do, but we no go school. I in the Bonamo. I never start. I don't want to make the fire catch. Don't be this so. In the one I say in the Bonamo. Don't be say touch. Why they burn your certificate? There is no essence. That is okay with this. You finish school. See, I even advise. Show my face, make it. I advise. Now be this. So show this again. Now be this. In this country now, you better say you go learn work. Say you learn work, and I'm telling you the truth. Now, waiting for so many partners of recent. Person why they go beg for work. Now my friend for primary school, we no go university. And this is 13 good years. I finished school 2010. Go serve my nonsense nation. See, I'm my NIC be this. I finish. See the number. You can go and check it. Laminated. Nonsense. Nigeria. I don't want to curse Nigeria, but Nigeria they curse himself. Maybe we know say all of us with the drag. See now, you don't come on. Ha! Maybe they drag work with illiterate people. I swear. Now it's been 13 good years when I finished school, no job. Now why they born this thing? I say for like 1 week now, I don't get insomnia, no feel sleep. Cause they look and now say every job what I don't do. Now job where they don't ask for my certificate. Job where they pay me money, where they feel pay illiterate, where no go school. I be this. Get handwork. Get handwork. Those are parents will tell us say I'll send you. You go and learn electrician like a punishment. No be punishment. Carry your picking, make it learn handwork. At the first. Not bonner. Learn now the bottom line is Baba, learn handwork. Learn handwork. Make your picking. If you be parent, this country, because we get president where they say get Chicago case. We all know the truth about that case. He's still the president, and we can't say we get one certificate. I don't burn now. Don't burn, make it burn well. Not put more fire. You know, be church. The thing don't burn to ashes finish. My brother. God. Now, brother mi, ìyá mi, bàbá mi, ṣàdìdálẹ́bi. Ẹni tó bá lọ kọ́ṣẹ́ ọwọ́ gan, ẹlòmíì kọ́ṣẹ́ ọwọ́, ó tún ti ṣọ́ọ̀bù yẹn, ó tún lọ ń ṣe alábàárù. Torí pé kí ni? Kò rí iná fi ṣiṣẹ́. Kò rí iná láti fi ṣiṣẹ́. Ẹ worú títì tí a ṣó ń bẹ̀ yẹn ń sìn. Ẹ worú títì yẹn. Ẹni tó ń gbabẹ̀ tí òjò bá rọ̀ tó ń lọ bí iṣẹ́ again. Ó mú ẹlòmíì gan láti jẹ́ kí ṣọ́ọ̀bù yẹn kó close down, kó tún lọ máa wá ṣọ́ọ̀bù sí. Ìdààmú yẹn pọ̀ lápọ̀jù. Àwọn wo ló ń ṣe wá? Ṣẹ̀ṣẹ̀ wa ló tó yẹn níwájú Ọlọ́run? Tàbí ẹ̀ṣẹ̀ wa ló tó yẹn níwájú ara wa? Tàbí a tiẹ̀ ń ṣe ilẹ̀ tá à ń tẹ̀ gan? Tàbí universe gangan ló ń bínú sí ọmọ Nàìjíríà? Mo béèrè ní o, ṣé mo pé mo béèrè nǹkan ni torí ó ń dùn èmi gan bí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí. Torí nílùú òyìnbó tó wà yìí, kó jẹ́ pé secondary school ló lọ, wàá ṣiṣẹ́
iṣẹ́ tó bá wù ẹ́ ló máa ṣe. Ǹjẹ́ tó bá lọ kọ́ṣẹ́, o lè decide wípé òkè mi ò kọ́ṣẹ́ yẹn mọ́, mo fẹ́ lọ sí yunifásítì. O lè rí ọmọ 50 years, 60 years tó wà ní medical, tó jẹ́ medical student. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ní UK, torí ẹ mọ̀ pé ti UK yẹn ni mo fi máa ń ṣe example, torí mo mọ díẹ̀ ńbẹ̀ ni. 50 something years ó wà nínú, ó jẹ́ medical student tó ṣì ń wish láti be a doctor. Ẹlòmíì ń ta ilé ẹ̀ láti sponsor ara ẹ̀ lọ. Wàá wò pé ọmọ ọdún mélòó ni, torí pé nǹkan tó wù. Ẹlòmíì dẹ̀ ní masters tó ní, ó ní degree lọ́wọ́, ó qualify as a doctor, tó ní doctor degree. Wọ́n ẹlòmíì máa wá sọ fún ẹ pé pẹ̀lú gbogbo nǹkan tóun ní lọ́wọ́ yẹn, òun ò tiẹ̀ wá ṣe mọ́. Ìgbà tóun lọ sí work placement yẹn, òun wá rí wípé kádàrá òun ò lè stand ẹ̀, orí òun ò tiẹ̀ lè gbé. Iṣẹ́ yẹn ó dangerous, òun lè lọ ẹ̀wọ̀n, òun ò dẹ̀ fẹ́ lọ ẹ̀wọ̀n. Ó wà ńbẹ̀ lóòótọ́, but òun ò fẹ́ lọ ẹ̀wọ̀n, òun ò like láti lọ ẹ̀wọ̀n. Á wá lọ máa ṣe iṣẹ́ tó kéré sí yẹn. Ó lè lọ gbaṣẹ́ teacher. Ó lè lọ máa teach wípé òun ti wà okay, òun wà, òyìnbó fẹ́ ṣiṣẹ́ tínú ẹ̀ dùn láti ṣe. 60% ń ṣiṣẹ́ wípé kóun ṣe iṣẹ́ yẹn. Tó bá jẹ́ iṣẹ́ akólẹ̀ ni, kó ní qualification náà sí lọ́wọ́, kó kàn wò wípé no, nǹkan fẹ́ máa ṣiṣẹ́ lọ́fíìsì kó máa park ilẹ̀, inú nǹkan tó máa ń múnú òun dùn nìyẹn, ó máa lọ fún. Àwa máa ṣiṣẹ́ torí pé owó ta fẹ́ lọ rí ńbẹ̀. A fẹ́ lé iṣẹ́ nílùú òyìnbó tó jẹ́ pé àwa gan mọ̀ wípé a like iṣẹ́ yẹn, a lè stand ẹ̀, but torí owó tá a máa rí ńbẹ̀ òun làwa ṣe ń ṣe. Torí owó tá a máa rí ńbẹ̀. Torí owó tí àwa máa rí ńbẹ̀, òun ni làwa ṣe ń ṣe iṣẹ́ yẹn. Torí pé kí ni, olòṣì kan, olówó kan láàrin òtòṣì 10 or 20, òun ni àwa. Òun ni ìran Áfríkà jẹ́. Òyìnbó bímọ torí pé kó lè tọ́jú ọmọ. Àwa bímọ torí pé ká lè jèrè ọmọ, wípé kọ́mọ yẹn kó ṣe fún wa jẹ. Òyìnbó bímọ torí pé kóun tọ́jú ọmọ yẹn kó lè yàn kó yanjú. Àwa bímọ torí pé àmọ́ ọmọ tó máa ṣe, ká fi 3 há sọ́dọ̀ ẹ̀gbọ́n, ká fi 2 há sọ́dọ̀ àbúrò. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà nílùú òyìnbó bọ́n ṣe tọ́ wọn nìyẹn. Ẹlòmíì ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá ẹ̀ ló gbé. Ìyá bímọ 7, ó bímọ 6, 7. Nínú àwọn 6, 7 tó bí yẹn, ẹlòmíì 2 péré ló máa rí tọ́ nínú, ẹyọ kan ṣo péré ló máa rí tọ́. Tẹ́lòmíì ò bá mú lọ sọ́dọ̀ ìyá ẹ̀, á mú lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá. Tí ò bá mú 2 lọ sọ́dọ̀ àǹtí, á mú lọ sọ́dọ̀ kíní àwọn. Bí life ti wa táwa ń lò nìyẹn, tó dẹ̀ jẹ́ wípé a ń láti change àwọn nǹkan kan sẹ́ẹ̀. Torí ó ń kó òṣì bá ilẹ̀ lójoojúmọ́ ni. Brother mi and sister mi, náà ju gbogbo ẹ̀ lọ, eléyìí wá ń kọ́. Hydroelectric generator. Ṣùgbọ́n ní kéèyàn lọ kọ́ṣẹ́ ni. Ẹni tó wá ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà yìí ń kọ́, tó ṣe gen, tó ń lo omi, tó ń lo What you're looking right omi. now is a portable generator that runs on water, Àmọ́ no ìrànlọ́wọ́ gas, látọ̀dọ̀ no petrol, gọ́vnà. and produces no Àmọ́ pollution. rí This is lọ́dọ̀ currently Senate. powering the house of the Àmọ́ rí ní ọ̀dọ̀ pastors. Àmọ́ rí 4 years mà lè gbọ́ tán tọ́mọkùnrin yìí mà ti ṣe. Ẹ rí pé tó bá kọ́ṣẹ́ wà ó rúgo yín. Tó bá lọ school ó ti dáràn. Kí la wá fẹ́ ṣe gangan ju wípé by fire by thunder àmọ̀gbà tó máa jẹ́, ju wípé kóníkálukú
àwa ará Naija ká mú ọ̀nà wa, àwọn ti Biafra kán mọ́nà tiwọn, àwọn tibí kán mọ́, òun nìkan ni. Láì má jẹ́ bẹ́ẹ̀, Congo, Togo, àwọn ìlú kéékèèké yẹn wọ́n máa lágbára jù wá lọ torí àwọn gan ti ń dìde. At the end of the day, individual wa, àwa la wá lọ ń ṣerú because púpọ̀ àwọn ọmọ Yorùbá tó bá dé Togo nǹkan kan bẹ́ẹ̀ yẹn, àwọn ọmọ Yorùbá oníkálukú kan iṣẹ́ tó tún wá ń ṣe ń bẹ̀. Ẹ wò ó, tá a bá ní ká tẹnu bọ̀rọ̀, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ tiẹ̀, ẹ jẹ́ ká gbọ́, àti ìparí ètò àtúntì mẹ́tò lọ sópin náà ni, but kó tó èyí tí máa gbé wá last yìí, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò ìpè àkú bójú ọjọ́ ṣe rí. Èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni ààyè ọpẹ́ yọ. Mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ààyè ọpẹ́ máa yọ lọ́dọ̀ títí yín náà, lórí yín, lórí ọmọ, lórí mímítà mi, lórí ipa ajísáyé, ṣẹ́rípá ààyè ọpẹ́ yọ. Lórí pé ó pè wá ní ènìyàn, lórí pé ó pè wá ní ìyá èèyàn kan, ṣẹ́rípá ààyè ọpẹ́ yọ, torí wípé oore tí a lérò gan Ọlọ́run ti ṣe fún wa. Ìwọ náà lọ search ọkùnrin, ṣọ́lọ́run ti ṣe oore tí ò lérò, oore òjijì. Àyè ń tọrọ síná bọ̀, ṣọ́lọ́run ò tí ì ṣe oore òjijì fún ẹ rí. Ó ṣe oore òjijì, ó ń ṣe fún wa ní ojoojúmọ́, torí ẹgbẹ́ wa tán jọ bí wa mọ ibi tán wà, ọ̀pọ̀lọpọ̀ wọn àdẹ̀mọ́ ibi táwa náà wà lọ́jọ́ títí òní. A fi yọ̀ wọn, a fi ń gbórúkọ Ọlọ́run ọba ga ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó láyé tó lọ́run, tó ṣe sánmọ̀ tí ò yẹ̀lé wa lórí, tó dá ilẹ̀ tí ò rì mọ́ wa lẹ́sẹ̀, tí tóbi fún Ọlọ́run. A kí àyín náà, mo kí ẹ̀yin náà, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. God bless you. Now ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tí Professor Olumba sọ. The battle against the impact of slavery and colonization combined is a battle of unlearning many negative things which were pumped into our minds so that we could become robots. And robots we have become in many ways because we do things simply because certain information was pumped in our heads. We have been taught consistently to hate ourselves and to love the things that belong to others. Ṣé mo wípé nǹkan tó ṣẹlẹ̀ kankan nìyẹn fún àwọn olórí wa? A hate ara wa. Gbogbo nǹkan tá à ń pariwo yẹn, wọn ò rí gẹ́gẹ́ bíi pé ìyà ń jẹ wá. Ìyẹn ni gbogbo wọn ló fi máa ń lọ káàkiri. Wọ́n lọ máa ń ṣe bí ìgbà tó jẹ́ pé kán má dá àwọn youth lóhùn, kán má dá gbogbo wọn lóhùn, ọ̀lẹ ni wọ́n. Ẹ ṣàgbọ́ nǹkan tí Buhari sọ ń gbà ẹ̀ bóyá bíi 4 years ago tó sọ l'Amẹ́ríkà nínú speech ẹ̀ nínú UN. Ọdún sáǹsì wọ́n lè fẹ́ fi wọn àwọn olùbòmíì pé irọ́ náà ń pa, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, tó tiẹ̀ jẹ́ pé àwọn yẹn náà rí náà ń pretend ni. Ṣé bí kan la play yìí? Báwo lòun ṣe mọ̀ gbogbo ariwo tá à ń pa tàbí ẹ̀gbọ́n nǹkan tó sọ? Ó tún kì í wá débi ilé Nàìjíríà gan. Àwọn làwọn sọ yín di bẹ́ẹ̀ ṣe wà ni. Ṣé báwọn olórí yín ni? Why? Ṣé báwọn náà kó nǹkan wá táwọn rà, wọ́n tà fáwọn, àwọn dẹ̀ rà? Ó yá ìwá sọ fún mi. Ṣé báwa náà sọ bẹ́ẹ̀ pé òkè òyìnbó wọ́n tà wá, wọ́n ṣe kinní kan wọ́n wá kó wa lẹ́rú? Ṣé báwọn kan náà dìde pé ṣé báwọn èèyàn wa, ṣé báwọn àwọn bàbá wa náà tà wọ́n, wọ́n joyin náà, wọ́n gba nǹkan kan tó fi tà, èyí tó bá jẹ́ gbà bóyá wọ́n kó 20 or wọ́n kó 1000, wọ́n fún wọn lówó 500. Wọ́n dẹ̀ tún gbé gíláàsì wá, wọ́n tún gbé wáìnì wá fún wọn, bọ́jú gbogbo ẹ̀ lọ, ta ló wá ń fà títí di èní eléyìí? Ara robot tán sọ wá dà nìyẹn. Ayé ìta ara wa àwa dúdú. Òyìnbó náà dẹ̀ mọ́ nífẹ̀ẹ́ ara wa. Òyìnbó nífẹ̀ẹ́ ara wọn, a kàn sọ pé àwa Yorùbá torí pé wọ́n jà wá pọ̀ ní ọ̀rọ̀ wa bá tù wá rí báyìí. Kò sí ìran tí ò kí ń jà tán ní bára wọn jà. Àwọn bìtìkóyìn náà ń bára wọn jà. Àwọn Irish ń bára wọn jà. Àwọn tó ń sọ pé àwọn náà Amẹ́ríkà ń bára wọn jà. Ibi tó bá rí dé náà ló mọ̀ dé. Bọ̀ ìkọ́kàn ṣe kinní jù kan lọ ni. Bọ̀ tó bá yẹ pé àjọ wà papọ̀ náà, kò sí àlè lánú ká swallow ara wa, ká wọ́ra wa mi tàbí àlè máa swallow, no, it's not possible. Ọ̀rọ̀ náà la máa bára wa sọ, ìjà náà la máa bára wa jà. So when we have conversations about religion and about the impact of slavery, it is a conversation which is reminding us that we should go back to ourselves. There is a beautiful saying in the Kiswahili language called mwachamila ni mtumwa.
If you abandon your culture and tradition, you become a slave. And that is exactly what. Now, exactly what is happened to us. Tradition, culture, everything, gbogbo ẹ̀ láti abandon. Nǹkan tó yìnbó gbé wá fún wa, òun la embrace tí a dẹ̀ fi ń ba ti ọ̀tá ara wa jẹ́ gbogbo Africa. But good news, good one, good news, good news. Tó bá máa di generation tó ń bọ̀, ẹ máa rí wípé it's in the last 30 years ni ìran kan ń lọ, ìran kan ń bọ̀ ni. Ìwọ tó bá wà ní under healthcare, ọ̀rọ̀ mo kú ṣeré kò lè jọ ẹ́ lójú. Àwọn kan lè wà láyé, àwa kan ò sí mọ́, àwa kan mọ́. Ìran kan ń lọ, ìran kan ń bọ̀ ní, ojoojúmọ́ lèèyàn ń kú. Kò yẹ pé everybody ló máa wà láyé ní 30 years yẹn. A kàn níwẹ̀ tó bá wà láyé onílọ̀. Ọdún sáà kójú má rí bí ìkan ló máa tọrọ ń bẹ̀. Kọ́lọ́run jẹ́ ká pẹ́ láyé. Kọ́lọ́run jẹ́ ká pẹ́ láyé, gbogbo wa náà là ń gbà ládùúrà pé ọmọ ọjọ́ kan gan tó padà gan náà gbà ládùúrà pé òun náà pẹ́ láyé. Bọ̀ ó kàn wá pé time tóun náà fẹ́ lò ló lọ yìí, oníkálukú ń lọ, ó ń padà bọ̀ ni. Torí ẹ̀ ni mo ṣe pé ẹ jẹ́ ká celebrate ara wa ní àkókò tá a bá ń ríra wa. Ọ̀nà wo la lè fi celebrate ara wa? Òun náà ni gbogbo ọ̀nà tá à ń sọ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń kí èmi náà ń kí yín. À ń like ètò ara wa, à ń sọ̀rọ̀ ara wa ní dáadáa, à ń celebrate ara wa náà nìyẹn. Ó dàbí brother mi kan ni. Brother wọn kan ó lọ jọ́lọ̀ ní pé bóyá bíi 2 weeks ago. Mo wá rí picture wọn lórí WhatsApp kìíní wọn wípé àmọ́ wá ní kí ló ṣẹlẹ̀ kìíní gan wá ní pé àwọn ìṣẹ̀ lose brother wọn yẹn bóyá bí àmọ́ wá ní àwọn ṣe jésì yìí tí wọ́n ti wá ṣe kìíní tán lẹ wá gbé wọn síbẹ̀. Wọ́n àìtẹ́ ẹ̀ gbé wọn síbẹ̀ nígbà birthday wọn. Kẹtì máa bọ ìgbà tó wá sí láyé lẹ́kàn máa gbé wọn sí. Ẹ jẹ́ ká máa celebrate ara wa, ẹ jẹ́ ká máa support ara wa nígbà tí a bá ní ìdára wa. Ẹ jẹ́ ká dúró tira wa nígbà tí a bá ní ìdára wa. Ọlọ́run ò ní fi wá sílẹ̀, Ọlọ́run ò ní jẹ́ kí ọ̀rọ̀ wa kó dojúrú ní agbára lọ́wọ́ Ọlọ́run. Bọ́dà mi, ìyá mi, bàbá mi, ẹ bá wa dá sí ètò ọ̀rọ̀ charity wa. Àrọ́mọdọ́mọ tiwa náà hàn ní gbígbà bára. Gbogbo àwọn nǹkan tá a ti ṣe lóríṣiríṣi, òun náà ló wà nínú àwọn nǹkan tí a fi wọ̀nyí. Mo dẹ̀ wà nínú ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ yẹn náà. Ó kàn jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi ò kí ń sọ̀rọ̀ much lórí ẹ̀. But mo ní page tí mo ti máa ń sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ wípé mo dìídì lórúkọ charity mi náà, òun náà ni mo fi ṣí page. Tẹ́ bá yẹ lọ sórí Facebook gan, ó máa post, máa rí gbogbo àwọn videos tí mo fi ṣe kíní, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí à ń ṣe, ẹ máa rí ńbẹ̀. But mo pa gbogbo ẹ̀ papọ̀ sójú kan náà sí ni, àti pé gbogbo ìgbà kan àwọn èèyàn gan náà fi mí lọ́rùn sílẹ̀ gbà. Mi ò lè fi kán lẹ̀ fún kan. Àti Yorùbá nation àtẹlẹ́yìn náà, a máa kó gbogbo ẹ̀ papọ̀ ni, kò dá báyìí. Èmi náà dẹ̀rẹ̀ bí ìgbà tó jẹ́ pé Ọlọ́run ẹ̀kọ́ ọ̀run wọ̀ wá, ọdún sáyẹ̀nsì ọ̀run níwọ̀ wá ní agbára lọ́wọ́ Ọlọ́run. Kí ni mo fẹ́ sọ ń bẹ̀ ni pé mo pé nǹkan tó bá ń sọ ní gbogbo ìgbà, àwọn èèyàn máa dá sí gbogbo ìgbà yẹn tí mò ń ṣe 100% ni mo fi fèsì bọ ìgbà tó yá tó fi jẹ́ pọ̀rọ̀ Yorùbá nation meeting lọ́sàn-án meeting ó yìí ń lọ bẹ́ẹ̀ náà sí yìí o. Bọ̀ torí pé mo fẹ́ fi ṣe wípé kí n lè sọ pẹ̀lú májẹ̀mú mi àtàwọn tájọ́ ń ṣe wípé mi ò kò ní bóyá mo padà sẹ́yìn. Bọ̀ nísìnyí mo ti gbọ́ nǹkan tẹ́ sọ, a máa mú gbogbo ẹ̀, a máa mú mọ́. Ẹ mọ̀ pé nǹkan tó ń sọ ní gbogbo ìwọ yàtọ̀ sí nǹkan tó kàn. Tẹ́ bá lọ gbogbo àwọn videos wa tá a máa ń ṣe, ó máa ń slow kọjá báyìí. But mo rí pé àwọn èèyàn attention wọn ò really wà ń bẹ̀ much ju wípé bóyá ká sọ lọ, kò yé yín, àti pé gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ Yorùbá nation náà ni. A dẹ̀ béèrè ẹ̀sìn ká tó ràn yàn lọ́wọ́. Irú ẹ̀sìn wo ló jẹ́, irú ẹ̀sìn wo ló ń ṣe, tó bá ṣàtijọ́ ọmọ ènìyàn k'Ọlọ́run kó gbà fún wa. Àrọ́mọdọ́mọ tiwa náà kò dẹ̀ ní gbígbà bára. Gbogbo ẹ̀yin tẹ́ ti ní lọ́kàn, ẹ̀yin tẹ́ ti kọ account number náà sílẹ̀, ẹ̀yin tẹ́ ti pè mí náà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ò ní jẹ́ ká firú eléyìí gbà, wọn ò ní dáwó fún wa, wọn ò ní dáwó fún àrọ́mọdọ́mọ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tó bá wù yín láti fi wíṣẹ̀ ṣe ìtọrẹ àánú fáwọn aláìní ní Nàìjíríà náà, bóyá àwọn ìyá arúgbó, àwọn one way or the other tán ní ìdí wọn pọ̀. Bóyá ẹ fẹ́ fi ránṣẹ́ sí mi ni, bóyá ẹ fẹ́ pè mí ni, bóyá ẹ fẹ́ send ẹ̀ wípé òkè ká lọ gbé níbi báyìí ní Nàìjíríà, or bóyá ẹ fẹ́ sọ wípé òkè ẹ ti price ẹ̀ online, oye tó ń ta lílé ẹ máa ní kán wá já sílẹ̀, or ẹ máa ní kí n lọ pick anyhow
kò yé yín sìn, ọlọ́run á ṣe dáadáa fún wa, kò ní jẹ́ àwa nìkan ní agbára lọ́wọ́ ọlọ́run. God bless you. Zabila Silver Foundation àánú lolúwa fi rán wa, a fi ń sọpẹ́ fọ́lọ́run ọba àwa ẹ̀dá tó ń jẹ́ ká nípa rere láyé àwọn ènìyàn, tá a sì ń sọpẹ́ pàtàkì fẹ́yìn olólùfẹ́ wa gbogbo tẹ́ ń bá wa dá sí ètò ìrànlọ́wọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan-an lèjìká tí ò jẹ́ kọ́rùn ò jábọ́ lórí ìkànnì Zabila Silver Foundation. Àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ̀ nípa wípé ká mú lára bíntín tọ́lọ́run fún wa fi ṣàánú àwọn ènìyàn bíi tiwa tó kù díẹ̀ fún káàtó láwùjọ láì fi tẹ̀sìn, ẹ̀yà, èdè tàbáwọ̀ sí rárá. Ṣé ẹ rí i bọ́lọ́run ṣe ń lò wáyé lórí ìkànnì Zabila Silver Foundation tá à ń fúnni níṣẹ́ gbalé fúnni lóúnjẹ, tá à ń sanwó ilé ìwé àwọn ọmọ aláìlóbìí gbogbo tòun tàwọn tó yẹ díẹ̀ fún fòbí wọn láti sanwó ilé ìwé wọn láì mọye ìgbà láti yọjú gbẹ́bùn lọ fáwọn ènìyàn tó wà láhàámọ́ tó lóyìnbó ń pè ní correctional center àti ilé aláìlóbìí láti fìfẹ́ hàn fún wọn. Lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn láì rówó san sílẹ̀, àánú àṣewá lọ́pọ̀ nítorí iyebíye nǹkan tí à ń rí lóhùn àti wípé ọ̀pọ̀ èèyàn tó wà nílé ìwòsàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa ò lè ká gbogbo ẹ̀. Gbogbo olólùfẹ́ wa a kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ ṣé gẹ́gẹ́ bí èrò wa ní Sabi Foundation àti àmọ̀ràn ẹ̀yin olólùfẹ́ wa gbogbo pé kíyìn rere ètò yìí túnbọ̀ gbòòrò sí i, kọ́wọ́jà wa túnbọ̀ sùn síwájú sí i. àfi wá nà ń bẹ̀ fún gbogbo aráyé, pàápàá jùlọ ẹ̀yin ẹlẹ́yinjú àánú gbogbo, àwọn tó lẹ́mìí àti fúnni mọ́wẹ́yìn, kẹ́yìn náà bá wa dá sí ọ̀rọ̀ yìí kí a tún lè túnbọ̀ mú ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn kúrò nínú ìṣẹ́ òun òṣì. Fún ìbéèrè àti ìrànwọ́ tòun tàlàyé tẹ́ ẹ bá ní, tó bá sì ṣe pé yín náà fẹ́ jẹ́ ká yọjú sáwọn èèyàn yín fún àánú ni tàbí ìrànwọ́ kan òun ìkejì, ẹ kàn sí wa lọ́fíìsì wa nọ́mbà 6 Primus Street, Sábó, Ṣàgámù, Ògùn State. Bákan náà ni ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ sínú àsùnwọ̀n yìí níbikíbi tẹ́ ẹ bá wà jákèjádò àgbáyé. Account number 579-868-6013. Account name Zabila Silver Foundation. Bank FCMB. ẹ lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4494 tàbí kẹ́ pè Dr. Zabi gan sórí WhatsApp number wọn +44-744-071-5542. ní Zabila Silver Foundation ètò ìrànlọ́wọ́ ló jẹ́ wá lógún. Ẹ má gbàgbé láti bá wa share ètò yìí, ẹ má gbàgbé láti bá wa fi comment sílẹ̀, ẹ má gbàgbé láti bá wa like. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa share. Ọlọ́run á ṣe gbogbo iṣẹ́ wa, gbogbo ibi tí a fi ọkàn oore sí tà fọkàn rẹ̀ sí, á bá àna Ọlọ́run ọba pàdé ńbẹ̀ ní agbára ní ọwọ́ Ọlọ́run. Ẹ ṣé gan ni, Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀. God bless you, one love. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabi's Talk Show.